lọ padà torí àfi ká máa dá ìtàn padà torí ńgbà tá Al-Qur'ani ń sọ̀rọ̀ bọ̀ wá Al-Qur'ani náà fi tán lẹ̀ òun ni Maulana Sheikh Adam ní bàbá yẹn fi ràn wá lọ́wọ́ bàṣẹ Adam ràn wá lọ́wọ́ ọ̀ràn lọ́rin lọ́wọ́ púpọ̀ tí Ìlọrin ọ̀gbọ́dọ̀ gbàgbé ẹ̀ Ìlọrin tó bá gbàgbé Sheikh Adam àbọ̀mọ̀ ìmúre san fún kò lè lábọ̀ ọbájọ́ máa lọrin ajẹ́pọ̀ntọ̀ wọn gan máa lè ní Ìlọrin kìí sọ máa lọrin gan àsáwọ̀ Ìlọrin torí bàbá yẹn lọ gbà wálẹ̀ òun ni ò jẹ́ kí tàn dàrú ó jẹ́ kí wọ́n mọ bí Ìlọrin ti tó ń gbogbo ilẹ̀ Yorùbá òun làwọn yìí fi ń rí fàríṣe bí ọba ṣíṣe Adam àbọ̀ láti rí fàríṣe torí pé wọ́n da ìtàn rú lókè lọ́hùn Sheikh Adam ní àkọ́kọ́ tí mo kọ́ fi bẹ̀rẹ̀ gbé sí ayé mi ní kí n máa kọrin ẹnìkan sọ ní Sheikh Adam ọmọrin kọmọrin ẹ̀rí bàbá rẹ̀ dàrú nù bàbá kọrin kọ́dà wọ́n ní díwánù wọ́n làfà àwọn Ṣàwùbánà ló kójọ ọmọ pé Sheikh Adam ní orin tó pọ̀ tábà àṣẹ Ṣàwùbánà kójọ ó sì díwánù àlórí àbí ó sì lọ́lẹ̀ wò ọmọ wípé Sheikh Adam ṣááìrù ni wọ́n bàbá wa ní tí mo fẹ́ràn jù ní kí n máa kọrin tẹ́lẹ̀ àmọ́ ńgbà táwọn lọlẹ̀ Lárúbáwá táwọn wá rí wípé tó wá ń béèrè nípa ìlú àwọn bóò nílùú yín ti rí àwọn àfáà bóò làwọn àfáà ti rí mbẹ̀ àbá ní ńgbà wọn wá dé ni wọn wá rí pé kò sí ní tó kù kọjá kí n wá ìtàn kí n mọ bí ti sọ ìtàn bóò ní Ìsìlámù ṣe délẹ̀ Yorùbá bàbá kọ́kọ́ gbé nílọrin nígbà wọn kọ́ gbé ńlọrin wọ́n sọ̀tàn gbogbo àfáà lọrin wọ́n sọ yẹn ọ̀dán bàbá ní kètò wọ́n tó gbé ńlẹ̀ Yorùbá òun ní Nazimu Saba Lamahatul Ballori ni wọ́n kọ́ sí fi mashahiri ulama Ìlọrin bàbá ṣe tán láti fi tẹ̀lé àfá ọmọ àkókóró òun sí Akhbarul Qurun àmọ́ àwọn ọba nìkan fi umarahi Ìlọrin fi umarahi baladi Ìlọrin làwọn sí àwọn ọba nìkan làwọn dákọ̀ Sheikh Adamu ní ọ̀dà èmi àfá ọmọ àkókóró ọwọ́ tí wọ́n yí gbé wá bàbá ọ̀pá ọwọ́ àfá àkókóró rẹ̀ kọ̀pá rẹ̀ ẹlòmíì dé lónìí ó fẹ́ pa Sheikh Adamu rẹ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ dáwùlà àti ẹ̀ ó fẹ́ kí dáwùlà tó ń dìde kò ní dìde tóró wọn ọ̀pá àwọn tó ti lọ ọ̀hún rẹ̀ bí ẹ bá sàlùbáríkà Sheikh Adamu bóò láti máa pa àfá àkókóró kọ ìtàn ọkọ̀ tíra kalẹ̀ àlè máa torí pé ọwọ́ tí wọ́n fi kọjọ́ náà kò sóǹtẹ̀ yóò ti gbó so bàbá gbé wá pé Akhbarul Qurun ní àfá àkókóró lọ́kọ́ wọ́n wá gbé wá bàbá wá ṣe tààlíkù lórí ẹ̀ nígbà wọ́n ṣe tààlíkù lórí ẹ̀ bàbá ní tọ̀ èmi wá fẹ́ tààfá àkókóró mù èmi Ádámà wá fẹ́ sọ ìtàn gbogbo àwọn àfá tọ́rọ àfá àkókóró sọ̀rọ̀ àwọn àfá tọ̀wọ́n àwọn ọba ni wọ́n sọ bàbá wá ṣe yíhun tán bàbá wá ní kèétán káti ẹ̀ ní Sheikh Adamu jẹ Ìlọrin gbèsè ká ní bàbá jẹ Ìlọrin ní gbèsè ọlọ́jẹ wọn lẹ̀ Yorùbá tó fi tán wá ní ọ̀dà kèétán ó tún kú gbogbo lẹ̀ Yorùbá wọn wá fẹ́ sọ̀tàn gbogbo àfá lẹ̀ Yorùbá pátá àti wo ni àtẹ̀dẹ̀ ni àti ìkíní ni àti gbà ní Ìbàdàn ni Ọ̀yọ́ ni gbogbo ẹ̀ bàbá wá ní káàkiri gbogbo ẹ̀ wọ́n wá kó gbogbo ẹ̀ wá di Nasimu Sọ̀bà Nasimu Sọ̀bà yìí bàbá ṣe láti fi wọ́n bárkà àwọn àfá àti wọ́n fi lọ ní àti láti fi yí ayé wọn àti rántí wọn kí gbogbo ayé lè máa rántí ẹ̀ wọ́n wá ṣe yíwọ̀n tán bàbá tó wá lọ lè ṣe tíra wọ́n wá ní mo fẹ́ kú ní mo ti kú ńlọrin mo délẹ̀ Yorùbá mo wá fẹ́ kú ńlẹ̀ Yorùbá mo fẹ́ dé gbogbo Nàìjíríà Allahu Akbar àtàwùsá ní àti tápà ní àti gbogbo ẹ̀ bàbá wá sí al-Islamu fi Nàìjíríà al-Islamu fi Nàìjíríà àwọn lọ́wọ́ star Sheikh Adamu òun tíra yẹn gan àtàníyàn tí bàbá yẹn fi ṣe ló star rẹ̀ ìgbà tó gbé al-Islamu fi Nàìjíríà lọ ọ̀dọ̀ Ṣéhù Malam Nasiru Kabara ọ̀rẹ́ wọn ni agbákòsí ní bí mímọ̀ ọwá gbé tíra al-Islamu fi Nàìjíríà lọ́bẹ̀ ẹwọ̀n kan Ṣéhù Nasiru Kabara wá ń kàrásà rẹ̀ ìsì tẹ̀kìrìsì ẹ̀ ọwá ní onítìrà yìí ọwọ́ kọ́ròyìn Sheikh Adamu pẹ̀lú àwọn àròyìn tó lágbára al-Alma'i al-Lawza'i al-Hadhabatul Labaqa gbogbo ẹ̀ ló fi ròyìn Sheikh Adamu ọwá ròyìn wọn tán ọwá ní tíra yìí oní kitabun qada bihi mu'allifuhu ad-dayn alladhi ala riqabi ulama'i Nàìjíríà qadiman wa haditha àwọn àfáà tí wọ́n ti lọ ní Nàìjíríà látàná àtàwọn tí ń bẹ lónìí àtàwọn tí ń bọ̀ lọ́la gbèsè tó ń kálukú wọn jẹ tí wọ́n jẹ Sheikh Adamu yìí nìkan náà lọ́sàn. As-sabiquna as-sabiqun ulaika al-muqarrabuna fi jannatin na'im. Ọlọ́run jẹ́ àríwá bá ṣe wùyà yá pé. Qullatun minal awwalina wa qalilun
èyí tó dá ń táwa fi báwọn kan jánu ẹbá ní táwa bá ń fàjẹ̀gbọ́n kì í jẹ́ pá dídì jáde pa afẹ́ fàjẹ̀gbọ́n olóore wa la àfẹ́ kún fojú ẹ̀ àfẹ́ kún jẹjú ẹ̀ ni. Ṣé Ádámù ọ̀jẹ̀ bí ẹnìkan ẹni tí Ádámù bá jẹ̀ bí ẹ lọ́ bá lọ́sẹ̀ bàbá àwọn kọ́ wá sọ. Masha Allah. Gba ọ̀sẹ̀ bàbá tiwa àwọn tí Sheikh Ádámù ọkọ̀ tán wọn àwọn táwọn ọmọ wọn pàwọn ọgbà nìkan lókù torí bàbá ń gba ìsìn lọ́wọ́ ń kálukú wípé mo fẹ́ kọ́ àwọn bàbá yín kọ́ má bàa parẹ́ sí kí n kọ́ àwọn tí àwọn bàbá wọn sọ pé àwọn ọgbà àwọn fẹ́ kókọ bàbá àwọn wà nínú ìwé àwọn nìkan ní Sheikh Ádámù ọ̀dàpọ̀. La ilaha illallah. Ẹ wo àmánà torí ọ̀rọ̀ àmánà ní bọ̀ wá sọ. So bàbá yẹn wá ṣe wàhálà bẹ́ẹ̀ fún wa òun ló wá jí àmà wípé ṣé òròfógò òun lọ ọdún ẹ̀ ní àfà Abubakar alága Ìbàdàn àti kọ́kéwù ọwá kéwú tán bàbá náà kéwú ọ̀yẹ́jú Ìlọrin ìwọ̀n ń padà lọ sí Ìbàdàn ọwá yà sẹ́yìn ọwá dé sẹ́yìn ipò débẹ̀ ọdún bẹ̀ ó lẹ́yìn ara sẹ́yìn ẹni ọba fẹ́ kéwú ọwá ké yìí má ti dé ó ní mímọ̀ àti sọ̀kalẹ̀ sí wọn la ẹni bá fẹ́ ké ọwá ké àwọn ará ìsẹ́yìn wá kéwú lọ́dọ̀ rẹ̀ nígbà ọjọ́ ògùn sẹ́yìn díẹ̀ ọwá rí wípé àwọn ará sẹ́yìn yọ gbà kí ní ìtàn ó ti yé wa òun gbọ́dọ̀ gbé délé wàhálà tó òun lè ṣe ńlọrin àbí kó òun gbé délé ìwọ̀n ọwá ń tọ̀ òun lọ lú òun padà nígbà tí ń lọ lú ẹ̀ padà ní bá ń kọrin pé lil ilmi haqqan kharajna natlubu haythu sirna wa man yuridu ladayna falyatina haythu kunna والضاد لا بد منه كي لا يجوع لدينا والضاد لا بد منه كي لا يجوع لدينا أبدا للعلم حقا للعلم حقا خرجنا ìta torí ẹ̀ jáde ìmọ̀lá torí ẹ̀ jáde kúrò nílé bàbá wa farabalẹ̀ àfà káwọn akẹ́nu kó kú ń bàdàn kọ́ wá sí Ìlọrin nítorí mímọ́ ẹwọ́dún wọn sí òròfógò bàbá tiẹ̀ lọ bá sí òròfógò ni kò wo bí mazafa yẹn ṣe jìnnà tó kí wo tó dé ìwọ lọ́wọ́ adélò lọ́wọ́ anígbà náà kò sí nǹkan kan lọ rẹ̀ kò sẹ́ni ẹnu tẹnu rẹ̀ gbà ní gbogbo ilẹ̀ Yorùbá yìí kò sí ẹni tẹnu rẹ̀ gbà so di sísì ni ìlú mi ń bẹ tó já sí pé bóyá ìmọ̀ ti wà ń bẹ tẹ́lẹ̀ tí ò sí ń bẹ ma ń kún sí bọ́ bá jí ọmọ Ìlọrin pé ìyàtọ̀ díẹ̀ ní ń bẹ lára ọmọ Ìlọrin pẹ̀lú ọmọ Masara tọrọ ọmọ Masara bọ́ bá jí pẹ́ níṣẹ́ lójú ohun bọ́ bá bí mọ́sí àlàkàn yọ́ ma dálẹ̀ ni bẹ́ẹ̀ ni Ìlọrin náà bẹ́ẹ̀ ni bó ti rí ìdí sí náà so àmọ́ká lè mà wípé nǹkan yẹn ti ń bọ̀ ti pẹ́ Ọlọ́run ṣàánú ṣé wàá lè mi púpọ̀ Ọlọ́run kẹ́ ṣé wàá lè mi púpọ̀ Ọlọ́run kẹ́ wa púpọ̀ Ọlọ́run kẹ́ wa púpọ̀ àfi ká máa dúpẹ́ àwọn ọmọ Ìlọrin. Alhamdulillah. Bàbá yìí wá ọwá nítọ̀ kéwù wá ké láké nǹkan wá o. Bàbá Sheikh Ádámù lọ sọ di Lárúbáwá tàwí yóò bá ní àfọwọ́mọ alágàwí tí Ádámù lọ wá bá wọn sọ di Lárúbáwá ara ìfi ọlá fún aṣíwájú. Kéwù wá ké láké nǹkan wá ẹni bá wù kó kárí ìlú wa. Ìwọ kó ń sẹ́yìn lọ́wọ́ nílò ẹ̀yin tẹ́ bá fẹ́ kéwù ìrìnàjò kó yà ẹ̀yin náà ká lọ́bàdàn torí mi náà ṣe wàhálà lọ Ìlọrin ni ẹ̀yin náà ṣe wàhálà wa. Ọwọ́ ni àmọ́ tẹ́ bá fẹ́ tẹ̀lé wa ẹ̀kẹ́ ìlú bọ́ ẹ̀kọ́kọ̀ aṣọ ẹ̀ máa pásọ̀ ní sẹ́yìn òun ẹ̀yin ará sẹ́yìn ẹ̀kọ́kọ̀ aṣọ kẹ́ má bà wá kí bò sí ebi. السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين. tó bí Ọlọ́run bá wá ṣerú èyí fún wa ńlọrin táàtún wá rí àwọn ọmọ wa tí Ọlọ́run tún ní wọn yànà mí mímọ̀ yìí náà ní wú ọmọ Ìlọrin dùn ní ìmọ̀ yìí náà ní wò wá ejò àkànrán ní Ìlọrin ewúrẹ́ Ìlọrin àfáà ní àgùntàn Ìlọrin àfáà ní àgùntàn Ìlọrin yìí sàfà ewúrẹ́ Ìlọrin yìí sàfà àwọ̀ òlẹ̀ àwọ̀ bízàlì mọ́sàlì yìí wọ́n bá jẹ́ wọn pé ewúrẹ́ Ìlọrin àfáà ní àgùntàn Ìlọrin àfáà ní ajẹ́gbẹ́kọ̀ sáwọn àfáà mánu wọ́n fi wọn ẹja àwọn ewúrẹ́ wọn náà yẹ báwọn àfáà lóbẹ̀ lánàá ajẹ́pẹ́ àwọn ewúrẹ́ tó kù yìí náà ẹja máa fà wọn náà láàfáà káì ọmọdé Ìlọrin àfáà àgbà Ìlọrin àfáà obìnrin Ìlọrin àfáà Ìlọrin nìkan láti ní obìnrin inú ilé kọ̀ọ̀kan ọjà àfáà
السابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين. Ìlọrin nìkan láti ní àwọn obìnrin tọ́jà àfà àwọ̀ ẹ̀kú ni a ṣe gíní gan ní káàyè èwo ní jẹ́bà wọn obìnrin wọn ni ọmọ alágbólé Ìlọrin bí wọ́n ti wẹ̀kú àwọ̀ ẹ̀yàn sí Islam ni obìnrin wọn ni ọmọ akọ̀yàn ń kéwú láàbí pé wọ́n yà á kéwú à ń pa àwọn kan yà á kéwú lọrin àwọn tí wọ́n ń pè ní yà á kéwú kò sílé tí ò sí yà á kéwú. Masha Allah. ní Ìlọrin ilé wọn lorobìnrin tí ò ní máa fọ tí ò ní báyà lẹ́nu ó lè jóbìnrin Ìlọrin pẹ́ kó fún láwọn àyà pé àyà báyìí yọ́ máa bọ́ kéde kí wàá fà gún tó ké débì kan yóò sì máa tẹ̀lé gbogbo tá à ń fà látàárọ̀ yìí sáàbì kú náà gbogbo wọn ni wọ́n mọ̀. Masha Allah. tó àwa ní yà á kéwú bẹ́ẹ̀ nílọrin a sì ní màá lì mọ́tù nílọrin ayébẹ̀kọ́ àtúwá ní ummul mu'minina àwọn ummatul mu'minat wà ummatul mu'minina a ní wọn lọrin ẹnu ẹyọ ọ̀ká tọ́lọ̀ ń ṣe fún wọn bá dàn lájà kàbílà káwúlà oyin wá ń jẹ́ ummul mu'minati àbí kí ni ajá kàbílà ń jẹ́ ummul mu'minati tí bàbá ìmámù àgbà àbànà fi jẹ́ àwọn àfáàbà àwọn àgábá tó ń dé bàdàn pé rárá o àbí káwọn yọ ni mo ní ẹnu ẹyọ kan tẹ́ nínú wa bẹ́ẹ̀ bá yọ kàbílà káwúlà ẹ wá mi wá níbẹ̀ Ìlọrin làwa ti ní tọ́pọ̀ àwọn ẹni tọ́pọ̀ àtúnwáyọ́ síra wọn tọrọ kálùkù dúó ẹ̀gbọ́n láyé rẹ̀ ẹnu ẹyọ ọ̀gá tẹ́yìn ará àbàdá nílẹ̀ tó wá tó ń jà definitely mọ yìí ń tọ́lọ̀ ń fún yín ibi wọn bá ti mọ yìí ń tọ́lọ̀ ń fún wọn ni wọ́n ti takò so Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fún wa ń lọ ní tọ́pọ̀ a ní àwọn dàkátírà lóbìnrin nílọrin yìí wọ́n jẹ́ àgbákò níbi kíw àti láwọn parábísà àwọn ilé ẹbá ti ẹ̀dẹ́ ẹbá dé dárù ló mímẹ̀ wà bá ẹ̀rí obìnrin tó bìnrin tí la ọkùnrin mọ́lẹ̀ ẹbọ́kanú àwọn àfáà lòun ìyàwó tó fẹ́ sílé òun ọlà mọ́lẹ̀ nígbà wọn sẹ̀sámù ìyàwó gbé ìrọ̀lẹ́ bóhun ti mọ kí ó tó yóò tó là wọn mọ́lẹ̀ òun ọ̀fẹ́ ọ̀ àwọn ọjọ́ gbé dáwọ́là yìí àwọn ọjọ́ ó sì fẹ́ òun ní bẹ́ẹ̀lẹ̀ ní ṣètò wọn jọ ń kọ́ máa ń kí wọ́lọ́n ti ṣe fún wa lọ nínú ẹ̀yin ìlú tẹ́ ẹ̀ bá nírú ẹ̀kọ́ pọ̀ bíi ti lọrin ẹnu èyí tẹ́ ẹ bá ní ẹwà yín máa ẹ má tún jẹ́ ọ̀pọ̀ òun mọ sọ fún wọn bàdàn. ó ti bá òdodo ọ̀rọ̀ máa korò létí ẹlòmíì